lẹ́yìn náà ti gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ láàrin òṣèré Don Richard àti Ibrahim Yekini tó fi pè jáde lórí ẹ̀rọ ayélujára. Òṣèré Kẹ́mi Kóredé sọ pé àlá òun ṣẹ̀ṣẹ̀ di mímúṣẹ ni, ẹ bá òun dúpẹ́ lórí ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti àwọn òbí rẹ̀ lọ́jọ́ ìbí rẹ̀. Mo ti nífẹ̀ẹ́ Ògògó tipẹ́ ṣùgbọ́n Ògògó fúnra ẹ̀ kò mọ̀. Òṣèré Tèmítọ́pẹ́ Arúgà kígbe síta lórí ẹ̀rọ ayélujára. Ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbajúgbajà òṣèré Don Richard ló ti kígbe síta nípa Ibrahim Yekini. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, Don Richard tí gbogbo ayé mọ̀ sí Ọ̀tá Bullet ti sọ̀rọ̀ jáde bí ó ṣe kọ́ òṣèré Yekini Ibrahim tó fi di gbajúgbajà òṣèré. Nígbà tí ó lọ sí ọ̀dọ̀ àwọn oníròyìn kan lórí ẹ̀rọ gbàgbé tí wọ́n ń pè ní YouTube, Don Richard ṣàfihàn ipa ribiribi tó kó láti kọ́ Ibrahim Yekini eré tíátà. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ Don Richard bí Ibrahim Yekini ṣe jẹ́, sọ pé ọ̀rẹ́ òun ló fi Ibrahim Yekini fún òun láti máa kọ́ léré tíátà. Ó ní òun sì kọ́ láti ìgbà yẹn díẹ̀díẹ̀. Ó tún wá sọ pé gbígba àwọn òṣèré kéékèèké láàyè láti fi tálẹ̀ǹtì wọn hàn ṣe pàtàkì fún ìdàgbàsókè tíátà. Don Richard sì tún fi àsìkò yìí náà fi rọ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tó kù láti fún àwọn òṣèré kéékèèké láàyè láti fi tálẹ̀ǹtì wọn hàn torí ó dára fún ìdàgbàsókè ẹgbẹ́ tíátà àti pé nígbà tí àwọn àgbààgbà bá kúrò, àwọn kéékèèké ni wọ́n máa rọ́pò wọn. Àlá mi ti ṣẹ̀ṣẹ̀ di mímúṣẹ, ẹ bá mi dúpẹ́. Òṣèré Kẹ́mi Kóredé ló kígbe síta ní ọjọ́ ìbí rẹ̀ fún ohun tí ó ṣe fún àwọn òbí rẹ̀. Àgbà òṣèré onítíátà Kẹ́mi Kóredé ó ti kọ́ ilé aláràǹbarà fún àwọn òbí rẹ̀. Kẹ́mi Kóredé kéde ìròyìn ìdùnnú náà lórí ẹ̀rọ agbágbé rẹ̀, èyí tí a mọ̀ sí Instagram, pé òun kọ́ ilé tí òun ti lálàá láti kọ́ fún àwọn òbí òun tí òun bá ti ní owó lọ́wọ́. Ní ọjọ́ ìbí rẹ̀ ni ó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá sí tó fi wà láàyè àti láàyè, àti pé òun kọ́ ilé fún àwọn òbí rẹ̀ nínú fọ́nrán kan tó fi síta. Ó fi ìta ilé àti inú ilé tó ṣe ringindin hàn síta fún àwọn ènìyàn láti rí. Ó sì fi ọpẹ́ fún Ọlọ́run pé ó ṣojú òun, pé òun tọ́jú àwọn òbí òun. Mo ti nífẹ̀ẹ́ Ògògó tipẹ́ ṣùgbọ́n Ògògó fúnra ẹ̀ kò mọ̀. Òṣèré gbajúgbajà Arúgà kígbe síta lórí ẹ̀rọ ayélujára. Òṣèré onítíátà Tèmítọ́pẹ́ Arúgà ti fi bí ó ṣe nífẹ̀ẹ́ àgbà òṣèré onítíátà Táíwò Hassan tí gbogbo èèyàn mọ̀ sí Ògògó nígbà kan rí. Ó sọ èyí ní ìgbà tí ó wà ní orí ètò pẹ̀lú Bíọ́lá Adébáyọ̀. Tèmítọ́pẹ́ sọ pé òun ti nífẹ̀ẹ́ Ògògó láti ìgbà tí ó ti ṣe eré kan tó gbajúgbajà, Owó Blow. Ó tún sọ̀rọ̀ nípa bó ṣe kó gbogbo ẹrù rẹ̀ lọ máa gbé ní Amẹ́ríkà tí àwọn ènìyàn rò pé òun lóyún ni. Tèmítọ́pẹ́ Arúgà ní òun sọkún púpọ̀ pé òun rò pé òun ṣe ìpinnu gidi láti lọ máa gbé ní Amẹ́ríkà. Ó ní kí òun tó lọ sí Amẹ́ríkà, òun sọ fún ọ̀rẹ́ òun Lateef Adédìméjì pé ó gbàdúrà fún òun pé kí òun máa lọ. Ẹ̀wẹ̀, Tèmítọ́pẹ́ Arúgà lo àǹfààní lórí ètò láti sọ fún àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tó kù pé. Ẹ̀yin ènìyàn wa, ẹ má gbàgbé láti subscribe kẹ́ máa follow wa fún àwọn ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Ẹ ṣé púpọ̀. Tó o bá fẹ́ kọ́ bọ́n ṣe ń tẹ keyboard, guitar, saxophone, drums, tó o bá fẹ́ kọ́ any musical instrument, contact nọ́mbà tó wà lórí screen yìí, wọ́n kọ́ ẹ dáadáa. I can assure you that àtọmọ́ o àti wọ́ o, wọ́n máa kọ́ yín dáadáa. Ẹ ṣeun. Tẹ́ bá fẹ́ ra báàgì àbí ẹ fẹ́ ra bàtà, a ní o. Ẹ contact nọ́mbà tó wà lójú screen yìí. Àbí ẹ fẹ́ rà fún ìyàwó yín, ẹ fẹ́ rà fún àwọn ọmọ yín, ẹ fẹ́ rà, a ní, and they are quality bags. Wọ́n ṣe kó dé ni. Ẹ contact nọ́mbà tó wà lójú screen yìí.